Àgbàlá Gabriel ò sinmi mi rò pé ní sinmi mo doubt ẹ̀ mi rò mo doubt ẹ̀ ẹ jẹ́ má bá wa tẹ like ẹ má bá wọn flag so yìí ni ẹ má bá ní tẹ like ẹ má jẹ́ kán flag ẹ má bá mi tẹ like ẹ má bá mi tẹ like ẹ lè kórí Àbá Saheed Shittu bọ ọ̀rọ̀ yìí Àbá Saheed Shittu ò lè bá yín dá sí i Saheed Shittu ti mọ̀ pa lábòsí ní ọ̀bìlẹ̀jẹ́ ní ọ̀dàlẹ̀ ní onílara ní Saheed Shittu ò lè bá yín dá sí i ẹ jẹ́ má bá mi tẹ like wọ́n ti flag ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ item number 1 lọ̀rọ̀ nípa alẹ́ item number 1 ẹ má bá mi comment ẹ má share ẹ má like ẹ má comment ẹ má jẹ́ kí wọ́n tún flag ẹ̀ item number 1 ọ̀rọ̀ nípa alẹ́ ẹ bóde ẹ ti àbúrò yín ọ̀bùn ọ̀dà yín ọmọ ìyá yín tó sọnù ẹni tó pé 40 years tí ìyá tó bí inú gẹ́gẹ́ sọ pé kò practice ẹ̀sìn kankan rí odidi géńdé Ọlọ́run tó wà lọ́mọ ọdún kìíní ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́wàá ogún ọdún ọgbọ̀n ọdún tó fi pé 40 years tí ò practice Islam rí tẹ́yìn òpónú dìndìnrín tẹ́ lọ́mọ ìyá yín dé ọmọ ìyá wo lọ́mọ ìyá wèrè. ọmọ ìyá wo lọ́mọ ìyá wèrè fámìlì yìí wo lọ sọnù tẹ́ rí e. item number 1 ọ̀rọ̀ nípa ilé tí Àgbàlá Gabriel kọ́ fún Muyideen mo bi ilé rẹ̀ gbogbo ẹ̀yin èèyàn Àgbàlá Gabriel kì í ṣe kó ti kọ́ ní ìparí tẹ́lẹ̀ táàpù ń gbọ́ ọkọ̀ tó ṣẹ̀ wá gbọ́ owó ọwọ́ akó kọ́kọ́rọ́ ní Muyideen lọ́wọ́ no ó fi ilẹ̀ tó fẹ́ kọ́ ó fi hàn Muyideen bẹ́ẹ̀ ni ẹjọ́ má bá mi tẹ láì ó fi ilẹ̀ tó fẹ́ kó fi hàn Muyideen kí ló dé tí Muyideen ní ìbúọ̀dá yín tó di ní níjọ́ tí wọ́n filẹ̀ hàn tí ò lè sọ pé òun ọ̀fẹ́ ilé síbẹ̀ sójú Muyideen ni wọ́n fi la foundation sójú Muyideen ni wọ́n fi parí DBC sójú Muyideen ni wọ́n fi yọ yàrá yọ dáínì sójú Muyideen ni wọ́n fi kúlí tù ibẹ̀ ni Muyideen wà tí wọ́n fi gba level ẹ̀jẹ̀ sẹ́sì lọ́pọlọ nígbà náà ni àbí kò rí nẹ́bẹ̀ ẹ̀yin àbú ẹ̀yin bọ̀dẹ́ ẹ̀yin fámìlì ẹ̀ débi kó pè yín ẹ̀yin alábòsíà kẹ́yìn má pè mí lábẹ́ aṣọ bá a fọ àkàbà tó pè mí lábẹ́ aṣọ tọrọ èkó fẹ́ fi mí sílẹ̀ máa gbé sépè ni máa gbé sépè ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́pàá Muyideen àtàgbàlá Gabriel pọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọjọ́ tí Àgbàlá Gabriel ní Muyideen ṣe bí Muyideen rí i pé pásítọ̀ ni ṣàgbàlá Gabriel wí láwà níjọ́ náà ni ọjọ́ tí Muyideen dẹ̀ lọ bá Àgbàlá Gabriel ṣe mọ́sáàsì ló ti lọ bá ní ṣe bí Muyideen lajú ẹ̀ lẹ̀ ṣó lo gọ́ọ̀bù ni ebó rí i pé ṣọ́ọ̀ṣì ló ti lọ bá ṣàgbàlá Gabriel kí okùn bọ Muyideen lọ́rùn ni nígbà tó dẹ̀ lọ bá ó rí i pé ṣọ́ọ̀ṣì ló ti lọ bá ó dẹ̀ mọ̀ pé pásítọ̀ ni ọmọ àyà yín tí dìdìrín yín sọ ipò sọnù yìí èyí pé 40 years ó ní wọn practice Islam rí ṣé mùsùlùmí nìyẹn ẹni tí ń jẹ́ Muyideen lórí atẹ́gùn sẹ̀rí Islam gẹ́ sọ pé tọ́mọ wá bá ti pọ́ ọmọ ọdún 7 tó bá ti pé 7 years ká ti máa mú lọ sí mọ́sáàsì tó bá pé ọmọ ọdún 10 tó bá kọ̀ tó lóun ò kírun wọn ní ká jà lọ́rẹ́ tó ọmọ bá ti pé ọmọ mùsùlùmí bá ti pé ọmọ ọdún 7 ní sẹ̀rí àti ní ká máa jí pẹ́pẹ́pẹ́ ó di mọ́sáàsì tó bá pé ọmọ ọdún 10
tó bá gbérí tó lóun kírun sẹ́rí àníkànnà torí kó lè lọ kírun èyí wá pé 40 years ó ní wò practice Islam rí dèdèrè òpónú yín ẹ lọ́mọ ìyá yín kan sọnù ọmọ ìyá tí ń lọ sọnù ọmọ ìyá tèmi ò sọnù. Àgbàlá Gabriel wá filẹ̀ hàn kí ló tí ò sọ yìí pé yẹ́sà ibi tẹ́lẹ̀ fẹ́ bá ń kọ́lé ìsinmi láìkì ẹ̀ níbẹ̀ káwọn gbọ́ pọ́ sọ pé wọ́n láìkì Àgbàlá ní ọgbà fún tí wọ́n fi parí ilé tí wọ́n fi kẹ́lé tí wọ́n fi kága sínú ilé tí tẹlifíṣàn fi wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fámìlì ẹ̀ náà tẹ́ lọ́mọ ìyá yín sọnù ṣé bí gbogbo ẹ̀ l'Àgbàlá Gabriel ń gbé sọ̀rọ̀ láì kí ló tẹ̀ lọ́ bá Àgbàlá Gabriel pé àbúrò yín kan ọ̀bù ọ̀dà yín kan tó sọnù rèé ó ti bá rí ike lọ́jà gbà ìkànnì ẹ má líǹkì Àfà Saheed Shittu mọ́ ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan Àfà Saheed Shittu ò sì lè báyìí dá sí torí kì í sún ranù bíi tí kì í ṣàfidísọ́ lóore bíi tí kì í ṣalábùsí bíi tí kì í sún kẹta bíi tí fíìdì Àfà Saheed Shittu ọ̀pápọ̀ mọ́ ti Àgbàlá Gabriel bọ́ọ̀lù tẹ́ ẹ̀dẹ̀ ń gbá Àfà Saheed Shittu ò lè báyìí gbà. Kò lè bá yín gbà Àfà Saheed Shittu ò lè bá yín gbà gbogbo ọgbọ́n kẹtẹ lọ dá ní TikTok yẹn ẹ máa lulẹ̀ ní. Àfà Saheed Shittu ti sọ̀rọ̀ ní sọ ìyálájẹ́ bí ọlọ́sẹ̀ káàbọ̀ tí gbogbo ayé dẹ̀ ti kó jẹ èyí tẹ́ ń gbé kiri yìí kò lè jẹ́ anybody àfẹnitọ́ bá fẹ́ rí ìbínú Ọlọ́run lókù. ọ̀rọ̀ tí mo fẹ́ fà yẹn máa bá mi dé ilé t'Àgbàlá Gabriel wá kọ́ fún Muyideen kì í ṣe tó ti kọ́ ti pẹ́ o tá a pọ̀ sẹ́ wàá tà fún un wọ́n parí ilé fún wọn kó kọ́kọ́rọ́ fún wọn jójú èèyàn ó pè yẹ pé ọwọ́ á dúpẹ́ ìyá ẹ̀ náà ṣé ìyá rẹ̀ ọmọ bí wọ́n kọ́lé sí ìyá rẹ̀ òrìlé ṣé ìyá rẹ̀ ọmọ pé ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn Àfà Mudasiru Yusuf Àfà Saheed Shittu ìsàlábò ìkọ́lé báwọn ṣàbòsí ọwọ́ akọ́lé fún tán ọ̀rọ̀ nípa wedding mo fẹ́ máa yọ fún ilé ọkọ̀ kan ni o ìwọ àfà tó pè mí tó ní kébì ọba yín bá Àgbàlá Gabriel sọ̀rọ̀ kó bá fálù lẹ́kọ̀ọ́ lọ tà á mo wí níbẹ̀rẹ̀ àwọn àfà yín ni wọ́n ya ìka àbòsí tí wọ́n gbé dání àti ẹ̀mí ìlara tí wọ́n gbé dání ṣé ìsìláàmù kọ́ wa lábòsí ni ìsìláàmù ò kọ́ wa nílara àbá nílá tẹ́sílì mọ́nà ìsámá kúntà mukitadira fasulimu tarji'u ukuba unila nadami tanamu ainaka wali masilumu mutabiu tad'uni alayka wa ainu llahi mutanami àbá ní tó bá lágbára àbòsí má ṣe o torí pé àtibọ̀tá alábòsí ò ní dáa àbòsí táwọn àfáà yìí gbé dání ìlójẹ wọn lulẹ̀. mo sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo lẹ́yìn àfáà yìí bẹ́ẹ̀ ṣe mú Muyideen lọ́dọ̀ ìyá rẹ̀ tẹ́ ẹ kó 250,000 fún yẹ tẹ́ ẹ ní kí ìyá rẹ̀ ń ṣàdúrà fún tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ mú dání lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel ìwọ àfáà tó pè mí mọ̀ pé iye ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ẹ wà láì fún mi ẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ fúnra yín bẹ́ẹ̀ gbọ́ kọ̀ọ̀kan mi ṣe bèbí irú mi kọjá kó sọmọ tí ń ṣe ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ bólúbàdàn mi bá wọ ní kọ́ ọmọ ẹgbẹ́ bàbá ìyálà yẹn ti ṣe 20 ọdún tí màálù sì ti sáré kì í ṣẹgbẹ́ sásùn kan mo ti wí fún ti pẹ́ pé oníláwàní kì í ṣọ̀lẹ oníláwàní kì í ṣọ̀lẹ bó bá dìjà kábọ̀ láwàní kámẹ́rà wa oníláwàní kì í ṣọ̀lẹ oníláwàní kì í ṣọ̀lẹ bó bá dìjà kábọ̀ láwàní kámẹ́rà wa. Oníkèmí ọba yín pé Àgbàlá Gabriel kọ́ fálù ilé kókówó fún un ìwà àfà wọ́n ń fàgbẹ́ mọ́tò lábúlé èso. Nígbà ọ̀rọ̀ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́yìn ọba lo ìdájọ́ Islam
tí sẹ̀rẹ̀ islam ní alẹ́ mú mi nínú ikhwat fasilu bayna awaikum Ànábì ní gbogbo mùmínì ọmọ ìyá kan náà jọ ni wá ẹ ṣàtúnṣe láàrin ara yín ó yẹ ká mú Muyideen lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel nígbà tẹ́ mú lọ́dọ̀ yẹ tán kẹwàá ní Àgbàlá ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí akẹ́kọ̀ọ́ ṣàgbà ọmọ yìí náà tẹ́lẹ̀ ọbẹ̀ ṣàtúnṣe ayé ẹ̀ ni kì í ṣe pé o polú ẹ̀sìn fún ìrànlọ́wọ́ wo ló lè ṣe fún wa lórí ọ̀rọ̀ ilé rẹ̀ yìí etí mi ò ní gbọ́ èlò ni Muyideen fẹ́ fánú ilé èlò lọ́fẹ́ ta tágbára Ọlọ́run ò gbé lọ́dọ̀ Àgbàlá àmọ́ ẹ ti lulẹ̀ òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yẹn Muyideen tó jẹ́ pé orí tiẹ̀ ní òpè tẹ́ fi cash out gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ń sọ̀rọ̀ nípa Muyideen torí pé ẹ ti minimize àbí minimize lẹ́mọ̀ pé péèjì yẹ kàn fóun rówó ni ẹ ń fi lóòdù ẹ̀dẹ̀ ń ba yí ẹ̀ jẹ́ lọ́nláìn ẹ ń fi rí owó ẹ̀dẹ̀ ń ba yí ẹ̀ tiẹ̀ jẹ́ ojú kan náà lọ́wọ́ àbí omi adẹ́gùn ojú kan Muyideen wa kò sí lójú kan lẹ́gbà ṣọ́ọ̀bù fún nítorí lọ kó ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ ó tún lọ kẹ́rù ṣọ́ọ̀bù ìyàwó rẹ̀ ó ń bojú yín jẹ́ ní ẹ̀ka ń bojú ẹ̀ useless ara yín ni ṣé ó lè jọ yẹ yín papọ̀ tó bá jẹ́ pọ̀ jọ yẹ yín papọ̀ ni kò yẹ ká ẹ jí ó dí ẹ̀fọ́rọ́mẹ́ǹtì Àgbàlá mọ́ dípò kó yọ lọ kẹ́rù nínú ṣọ́ọ̀bù nígbà tá ẹ̀ ti rí àtúnṣe láàrin òun àtìyàwó ẹ̀ ẹ̀yẹ aláìlójútì yìí. monetize ẹsẹ̀ ń jàre Ògúnlúyì ọ̀rọ̀ nípa wedding ọ̀rọ̀ ní mo fẹ́ mọ yọ lẹ́yọ kọ̀ọ̀kan ni o ọ̀rọ̀ nípa wedding ṣé Àgbàlá Gabriel ṣe ń lọ́ba Muyideen ìríyàwó ni ṣé bí wọ́n wí social media kí wàhálà gan tó ṣẹlẹ̀ Àgbàlá béèrè lọ́wọ́ ìyàwó ó béèrè lọ́wọ́ ọkọ kí bóun ni wọ́n ṣe mọ́ra wọ́n dẹ̀jọ́ ṣàlàyé kí lẹ́ ń fi wedding náà rọ́pù Àgbàlá Gabriel sí ẹni wọ́n fún lọ́wọ́ nígbà wedding sọ́wọ́ tí wọ́n fún s'Àgbàlagbà lọ́wọ́ ẹ̀ ni ṣẹ́bọ́wọ́ tí wọ́n fún gbogbo ẹni tó náà bá ṣènáwó rí ẹni tó náà bá ṣènáwó rí lọ́ọ́ fi ẹ̀mí fálù owó tí wọ́n ná nígbà wedding Muyideen bí ìgbà pọ́mọ bàbá olówó ṣènáwó wọ́n ṣe wedding bí ìgbà pọ́mọ bàbá olówó ṣe ohun ìṣe sọ yẹn pọ̀ ṣé kóòtù wedding tí wọ́n ń sọ yẹn tí ẹ lọ kóòtù sọ́fẹ̀ẹ́ ni wọ́n ń lọ sí kóòtù ni ẹyẹ èyí ṣe máa ń sọ̀rọ̀ bí ìkà báyìí náà kì í tẹ̀sẹ̀ bí ìkà ní ọ̀tẹ́ ní ipò du ọ̀yà mọ́dẹ̀ ti sọ bí Àgbàlá Gabriel kìnìún Ọlọ́run ni kìnìún Ọlọ́run l'Àgbàlá Gabriel gbogbo ẹni bá dẹ̀ so mọ́ kìnìún Ọlọ́run fà lásọ ya ni ọ máa jẹ́ òtọ̀ sí òhò ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìn náà ọ̀nà ọ̀rọ̀ humanity ni ọ̀rọ̀ wedding táwọn kan sọ pé ọ̀pá owó adúrú owó tó pa owó wò lọ́pa sáwọn kan fún Muyideen lẹ́múlòkù t'Àgbàlá Gabriel gbà lọ́wọ́ ẹ̀ ni sáwọn kan fowó sí lápò t'Àgbàlá Gabriel kò ní Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel lọ́ra màálù sẹ́wọ̀n ọ̀fà màálù kalẹ̀ fún ni àwọn fámìlì tiẹ̀ gẹ́gẹ́ kí ni ipa tí wọ́n kó nínú wedding sí ọ̀lẹ́bí ni sọ́wọ́ bóde láti sẹ́mọ̀ ni ṣé bó ní ìyá sí ìyá rẹ̀ ò ní fámìlì ni ṣé bó ní bàbá ṣé bàbá rẹ̀ ò ní fámìlì ni ẹ sọ̀rọ̀ nípa àwọn ẹbí ẹ kàn bẹ́ẹ̀sì gbogbo ẹ̀ lórí Àgbàlá Gabriel. ṣé bá fún Àgbàlá Gabriel ní 5 million níjọ́ wedding rẹ̀ ṣé ìnáwó tí wọ́n náà yẹn ọ̀pọ̀ ṣé ìnáwó yẹn ọ̀pọ̀ ẹ mọ ìyàwó tí ń bẹ ní church Àgbàlá Gabriel ká má ti sọ àlejò tó tún gbà. ṣé Muyideen bóde sáà fámìlì ẹ̀ ni wọ́n dáwọ́ jọ fún gbogbo àwọn tí wọ́n fún lówó gbà wedding so ni wọ́n mọ̀ ní Àgbàlá Gabriel ẹ̀ẹ́dẹ̀ kúrò nídìí àbòsí ẹ fẹ́ torí àwíjàre ìtú ẹnu yín dẹ̀ gbẹ
ẹ fẹ́ torí àwíjàre ìtú ẹni yín dẹ̀ gbẹ ọlọ́mọ ṣàánú wa Nàìjíríà o níbo la fẹ́ bá yé já àwa pé gbogbo nǹkan dàrú à ń pò kí ọ̀dà ẹ̀yin bẹ́ẹ̀ ń sàlẹ̀ gẹ̀ẹ́sẹ̀ dá ṣé Muyideen nìkan ni ẹni tí Àgbàlá Gabriel ràn lọ́wọ́ tá a bá ń sọ pé ọkọ lébù sí Àgbàlá ṣé Muyideen nìkan ni Àgbàlá Gabriel bá kọ́lé ìyàgbó kẹ́ńkọ́ ṣé ṣọ́ọ̀ṣì náà l'Àgbàlá kọ́ sí tí òrùjú máa ń dúró sí ṣé ṣọ́ọ̀ṣì Àgbàlá l'Àgbàlá parí ilé rẹ̀ sí abẹ́ ẹ̀ mọ iye ẹni t'Àgbàlá Gabriel bá parí ilé ni. ọ̀rọ̀ wádìí bí yẹn ṣe lọ́nu wọ́n bá ṣe wádìí rẹpẹtẹ kí Muyideen ní òbóde owó tí àwọn ìdílé bàbá rẹ̀ bá fún tó wá jẹ́ pé Àgbàlá Gabriel lọ́gbà lọ́wọ́ ẹ̀ owó tí ìdílé ìyá rẹ̀ bá fún tó jẹ́ pé Àgbàlá Gabriel lọ́gbà lọ́wọ́ ẹ̀ kó bóde kó wá sọ yìí tó jẹ́ èmi ni màá san bóyá àwọn fámìlì bàbá rẹ̀ fún ní envelope bóyá àwọn fámìlì bàbá ẹ̀ fún ní envelope owó ọwọ́ àfilẹ́ Muyideen lọ Àgbàlá wa gbà lọ́wọ́ rẹ̀ kí Muyideen ní òbóde kó wá sọ. bákan náà ọ̀rọ̀ nípa pé Àgbàlá Gabriel lu Muyideen kẹ́yìn kan gbé kiri TikTok mo wí kó tó dípẹ́ flag so ìwọ àfáà tó pè mí tó ní fine onímọ̀ nǹkan máa ń kéwú bẹ́ẹ̀ ni oníṣẹ́ tí irú Muyideen bá wá dọ̀ mí oníṣẹ́ mo lè nà ẹni tó tó Muyideen bí ẹni tó tó Muyideen bí tó bá wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi tó bá ṣe mistake tó deserve kó jìyà yóò jẹ́ èyí tí ọmọ lọ́wọ́ wá sọ́dọ̀ mi. Ànábì wa Musa lọ́la ó dẹ̀ ní àdìbò ìyá alákàyàfáwù ẹni ọjọ́ orí tíyẹn bá fi wọ skul sọ̀rọ̀ mi yé ọmọ ọ̀dọ́ ni o ẹni ọjọ́ orí tíyẹn bá fi wọ skul wọn ní pé bàbá class ọmọ skul ni wọ́n máa ń pè kò sí bàbá skul ọmọ skul ni. kò sí bàbá sùkú kò sí bàbá sùkú ọmọ sùkú ní ń bẹ bẹ́ẹ̀ bá wà ní age of 80 years tó bá ti wọ kíláàsì bẹ́ẹ̀ o ti dọ́mọ tó bá wà ní age of 90 years tó bá wọ kíláàsì o ti dọ́mọ. ṣé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ṣe mọ́sáàsì ni ṣé bí Muyideen rí i pé ṣọ́ọ̀ṣì ni. Bible school wà ní ọ̀dọ̀ Àgbàlá gbogbo àwọn chọ́ọ̀chì kọ̀ọ̀kan ní ẹni nígbà tí Muyideen rí i pé mùsùlùmí lòun ṣ'Àgbàlá Gabriel di ẹsẹ̀ mọ́lẹ̀ ni kò sí gbọ́dọ̀ mọ́sáàsì. ẹ má fi ọ̀rọ̀ Muyideen ẹ má yìí tẹ epo pupa sí Islam ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́pàá Muyideen àt'Àgbàlá Gabriel pọ̀ mọ́dà tó ń sè sórí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ Muyideen ní ìdí ẹ̀sẹ̀ mùsùlùmí ọ̀sẹ̀ practice mùsùlùmí ní age of 40 years tí ò kírun rí tá a gbọ́ pọ́ lọ ilé kéwú rí tẹ́ ẹ lọ́mọ ìyá yín kan sọnù ọmọ ìyá yín wo lọ sọnù igbó obo lógún lọ́ra sí sájà ló gbé ní àbọ̀bú ẹnu kìnìún. sájà ló gbé ní. ẹ jẹ́ máa bá mi sí àpògà ẹ máa bá mi tẹ láì ẹ má jẹ́ kí wọ́n tún flag yẹ sájà ló gbé ọmọ ìyá yín tẹ lọ age of 40 years tí ìyá tó bí inú gẹ́gẹ́ sọ pé ọmọ òun ò sí ẹ̀sìn kankan rí
ọmọ àwọn ò sí ẹ̀sìn kékeré tẹ́yọ̀ bá practice Islam full tẹ́ bá fẹ́ practice Islam tẹ́tẹ̀lé ìdájọ́ sẹ̀ríà ṣé bá ti rí mi tó sọ pé kò sí oore kankan tí kìrìsìtẹ́nì lè ṣe yẹn kí lè wọ́n bùkátà pé kágbàlá tó fọ́ọ̀lù ilé sí kìrìsìtẹ́nì làgbàlá àwọn tí ń dáwọ́ jọ tí wọ́n fi kọ́lé fún mi ìdí ni kìrìsìtẹ́nì ni wọ́n ẹ fi lé kìrìsìtẹ́nì lẹ̀ ṣé bá ní kìrìsìtẹ́nì ò gbọdọ̀ wúlò fún mùsùlùmí lẹ́nu tí kí lè pé kí wọ́n fọ́ọ̀lù ilé sí kí lè ní kọ́ lọ ta ilé sí kí lè ní kó kówó lé wá sí owó lé tí kìrìsìtẹ́nì kọ́ owó táwọn kìrìsìtẹ́nì dájọ́ tí kọ́lé ẹ ronú ẹ lójú tì ọ̀rọ̀ tá sọ́sáìtì kọjá ni ṣe mímíkì lẹ́yìn náà ni sẹ́yìn náà ti di mímíkì ṣé àti di mímíkì sẹ́yìn náà ti di mímíkì ni bá a fọ àkàbà tó pè mí lábí aṣọ mo rí dìdìrín kan náà bá mi sọ̀rọ̀ lánàá ó tiẹ̀ gan tiẹ̀ ó tún sọ pé láwọn àkókò tí ọmọbìnrin kan lọ kọ́ ní mùsùlùmí ṣọ́ọ̀ṣì tí mo sọ fún Àgbàlá pé kágbàlá mọ́ gbàrí ẹ̀kọ́ méjì ó depo sí ńlá ó gẹ́gẹ́ wo lóun àtáàkì mi níjọ́ náà ìwọ́n tó lóun àtáàkì mi torí pé àtáàkì bóyá ó ń retí kẹ̀kẹ́ lọ́dọ̀ Àgbàlá Gabriel ká èmi bẹ́ẹ̀ bá ṣe tí ọ̀dà máa sọ fún pé tó ṣe yọ̀ ọ̀dà bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń tọ́da máa dúró lórí mi lọ́rẹ̀ mi lọ́ta torí pé wá àtáàkì wá ń gbà náà tó padà rí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ fẹ́ k'Àgbàlá Gabriel lè fún ọ ní nǹkan bẹ́ẹ̀ fẹ́ promote ẹ tọ́nà ọ̀kadà àpò sóríire lára rẹ̀ ọwọ́ á dì sí i ọwọ́ á fẹ́ dojú ọ̀tẹ̀ kan kò ní yẹ ọ́. ká yẹ ilẹ̀ sọ́rọ̀ ẹ̀sìn lọ́pàá mú bẹ́ẹ̀ni kẹ́nu yín bá tó pè mí lábí aṣọ tó lọ́wọ́ àfa kiri máa gbé iṣẹ́ pé máa jẹ́ ọmọ pé sùúrù láti lè mú mi nílẹ̀ mi. àfa àtọ̀ lọ́lọ́run ti dẹ̀ pé lóru ìní ìṣe àtò pa èmi àtàwọn ọmọ mi àtò sọ dídí Àlùkùránì kan mọ́júmọ́ ẹ̀ní mo máa fojú di Ọlọ́run lára mi o wàá parẹ́ o. bẹ́ẹ̀ bá lọ wọ ẹ̀ní pé padà o tẹ́ ẹ bá pé wọ ẹ̀ní pé padà. gbogbo yìí gbogbo wa yìí àtàwọn àfáà yìí la rí ọjọ́ tí Àgbàlá Gabriel pàdé Muyideen tí Muyideen lanu kótó tó sọ fún Àgbàlá Gabriel Ọlọ́run lè ta Àgbàlá Gabriel. wọ́n ti di mimic méjì fún mi lọ́lá Jésù yẹmi wọ́n ti di mimic Muyideen ó wí lẹ́nu rẹ̀ ó lòun lè ta Àgbàlá Gabriel gbogbo yín lè rí i ṣé bí n tó lòun fẹ́ ṣe náà ni ti ń ṣe yìí kọ́dẹ̀ lè jẹ́ ó lè rẹ́ni kówó l'Àgbàlá Gabriel ọjà rí ò lè ta kiri ṣe mo tún wí wàláì tàláì súnmọ́ bí láìlẹ̀ rí rẹ̀ láti ìjọ tọrọ Muyideen ti bẹ̀rẹ̀ yìí tí mo bá Àgbàlá Gabriel sí ẹ̀ lò ó lásán kọ́nà wọn ba sẹ́ mi jẹ́ tí n bá bá sí ẹ̀ lò kọ́nà wọn ba sẹ́ mi jẹ́ mi mọ tí ó ṣẹlẹ̀ lọ́la o mi ìdẹ fojú ka Àgbàlá Gabriel báyìí rí ní rírí ojú ni o mò ń wò ní live ní social media. mò ń wò ní live ní social media a dẹ̀ rí ribiribi tí ń ṣe bóyá bí ìjarun arákùnrin ìtún wa 10,000 100,000 jáde 100,000 ọ̀hún afáwọn kan ọ̀hún 10,000 fáwọn kan eléyìí ọ̀wọ́ akún yín lójú ṣé báyìí náà ń sisi owó sówó yẹn rọrùn ni àwọn èrè ní ni. ó sọ pé ó lè ta Àgbàlá Gabriel ẹnì kankan yóò sọ̀rọ̀ nípa ẹ̀. ìyá tó bí Muyideen nínú ó sọ lẹ́nu rẹ̀ ó ní ọmọ àwọn ò practice ẹ̀sìn kankan rí ẹni tó wọ age of 40 years tí ò kírun rí tí ò lọ ṣọ́ọ̀ṣì rí tẹ wá ní mùsùlùmí tẹ lọ́mọ ìyá yín kan sọnù.
kẹ́ lọ́mọ ìyá yín sọ ọmọ ìyá yín wo lọ sọnù sọ̀rọ̀ ẹ̀sìn lọ pa wọ́n pọ̀ ẹ̀dẹ̀ lẹ ti gba ṣọ́ọ̀bù fún sẹ́yìn lẹ̀ lọ tún ní ọmọ lọ kó ṣọ́ọ̀bù sẹ́yìn lẹ̀ lọ tún ní kọ́ lọ kó ṣọ́ọ̀bù ọlọ kẹ́yàwó ẹ̀ mọ́ ṣọ́ọ̀bù tó ti fi ta tẹ́tẹ́tẹ́ tó ń kálukú wa náà tó rí ibi títí ti ń ta púùlù ní gbogbo àkótọ́rọ̀ yẹn ń ṣẹlẹ̀ tí ń lọ ta púùlù ọmọ kiri fámìlì yìí tó sọnù tẹ́ rí e ó lọ ta púùlù anybody dẹ̀ rí ibi títí ń ta púùlù ọfọjà ta púùlù tán owó tí wọ́n ń bu ìyàwó ìrajà mú ìdí tún káwọn ọlọ́pàá dání àtàwọn àfa àdẹ́dẹ̀ wù rẹ̀ àwọn alábùsí àfa àwọn àfa ìjà nàmà ẹ̀dẹ̀ tún tẹ̀lé. wọ́n láwọn ajàfẹ́tọ̀ àbí wọn ní ẹ ti pín ẹ̀ human rights àwọn náà tẹ̀lé tí fi ń kú ẹrù ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ ẹ̀yin àfa àtẹ̀jọ lọ ṣé bí Islam ṣe kọ́ wa nu ẹjẹ́ àti ẹ̀ fi òfin lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́ Islam tá à ń ṣe yìí ṣé bó ṣe kọ́ wa nìyẹn wàhálà ń ṣẹlẹ̀ ṣẹ́ẹ̀sì Islam ọ̀fọ̀ àyè gba kẹ́ ẹ wá ìdí kẹ́ ẹ wá túnṣe láàrin ọkọ àti ìyàwó ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ojú àti sùn ìṣẹ̀dámú ìdí nìkan ọ̀ṣàdúrà fún yìí torí pé wọ́n ti gẹ́ẹ̀tì nọ́mbà rẹ̀ kọ́ mọ́ tí ń ṣe ni. kọ́mọ́ tí ń ṣe ni ẹ̀wẹ̀ tí bá ń bẹ̀ búmbẹ̀ yẹn fílẹ̀. mẹ́sìn fún mi lọ́lọ́ bó ṣe rí nìyẹn mọ́dà sọ fún bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ bẹ̀yà mú ìdí lọ́sọ́dọ̀ Àgbàlá Gabriel wàláì tàláì àwọn àgbèsí arákùnrin tí mò ń rí lọ́nláì mo mọ̀ pé ńgbà náà tí ẹ bá mú lọ́sọ́dọ̀ Àgbàlá Gabriel yóò béèrè pé èlò lọ́fẹ́ ta lé ẹ̀ wàláì yóò béèrè àjọ sọ̀rọ̀ báyìí rí sẹ́ mo ti wá Àgbàlá Gabriel lórí mi ìfojú kan mi ìdè lọ́ntorí kankan mo ní programu lecture ládùúgbò rẹ̀ jẹ́ sálámà sárakùnrin yìí gan tí ń ṣe gbogbo ayé láàánú yìí mo fẹ́ rí ọ̀dẹ̀ òpònú kan ó ń tẹ́ẹ̀pù ó ń kọ́mẹ̀tì yìí pé sẹ́mi fẹ́ k'Àgbàlá Gabriel ọ̀kọ́lé fún mi ni tó bá kọ́ fún mi kí ni pírọ́blẹ́mù ẹ̀ mi ìsolówó mi dẹ́ solo sí mo ṣe rí ẹ̀rẹ̀ yìí kọ́ odidi kọ́kọ́rọ́ ọ̀nẹ́ méjì lọ́lọ́ ti kó lé mi lọ́wọ́ látara àwọn olórí fámìlì ilẹ̀ àmì látara àwọn olórí rẹ̀ yẹn sáwà torí àdùn ní diabo sí di ọ̀tẹ̀tẹ̀ dúró sí mi ẹ̀ ń sọ yín pọ̀ náà àfà nígbà tá a wà ní kéwú táwa ń kéwú lọ́wọ́ wọ́n mú arákùnrin kan wá láti Ogun State àfà Mustapha ọlọ́ba ní sàlékò kẹrẹ̀ bá mi foríjì kì í ṣẹgbẹ́ tí a fírífírí ó ti níyàwó tí ń rún obìnrin ó wọlé kéwú ó ṣẹ̀ṣì yá ó jìyà èyí tí ọmọ náà torí ẹ̀ wà kójú kò lé bàbá rẹ̀ kò sí bàbá sùkú ọmọ sùkú lọ́wọ́ tó ti bí Àgbàlá Gabriel bóde ó tọrọ apọ́lọ́jì ó ní kí Muyideen ọmọ bínú ó ní kí gbogbo ayé ọmọ bínú ẹ tí ẹ wá ronú pé Muyideen yìí àtẹ̀mí àti ta ló jí àdàmọ̀ ṣé bá Àgbàlá Gabriel ni. Allahu qadaru annasu musababu. Allahu qadaru annasu musababu. Bọ́lọ̀ ń bá kádàrá oríire mọ́ yẹn èèyàn ni ó ṣe sábàbí àwọn abẹ́ kọ́ mọ́sálásí nìsín àti kọ́ ipe akọ àwọn kan ní ẹjẹ́ sábàbí náà mọ́dẹ̀ sọ fún pé mọ́sálásí wa débi ó dé yìí tá a bá dá àwọn tí Ọlọ́run rán tá a bá dá sí 5 kìrìsìtẹ́nì kó 4.5 yòókù làwọn mùsùlùmí kí ni wèrè tẹ́ ń bá kiri ẹ̀yin ọ̀fà tẹ̀sùbá àfanẹ́mọ́ra
àwọn Saheed Shittu ò lè bá yín dá sí i ajẹgbọdọ yín wẹni kúnra kẹ ẹ lè pọ̀ ni àwọn Saheed Shittu kì í sọ lọtẹ alábòsí ní ẹni ọjẹ lídà yín lọ́dọ̀ Muyideen ní ọ̀dàlẹ̀ ní ọ̀dàlẹ̀ gbogbo ọ̀ràn àfà nílẹ̀ Yorùbá ọ̀dàlẹ̀ ní Saheed Shittu ò lè tẹ̀lé yín ọ̀dàlẹ̀. kọ́lé tẹ̀lé ìwọ tó pè mí tó ń sọ fún mi pé ìkémi ọba ń sọ fàgbàlá kó fàlù lé ìkémi ò béèrè lọ́wọ́ àgbàlá sọ ti sáyìn ilẹ̀ fún kọjá lọ sàgbàlá Gabriel kọ́ lọ béèrè ṣebí inú yín ni láti rẹ̀ ń tó bóde tó ní kìrìsìtẹ́nì ò lè ṣe mùsùlùmí lóore nígbà tó dẹ̀ jẹ́ pé rọ́lẹ̀ ń pa Kùránì ò sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wá ní kìrìsìtẹ́nì ò lè ṣe mùsùlùmí lóore kí lè béèrè lé tágbàlá Gabriel kọ́ fún Muyideen sí kí ló tẹ̀ lọ kọ́ mi fún ṣé bẹ́ẹ̀ ti bá open account ará Amẹ́ríkà ní receive aláàtì mọ yẹ sínú ilé kọ́ ìrà láyà dùnmùjà wá síyàwó láyé sí àbá òrìfù bẹ́ẹ̀ náà láì wà náà sí láyé sí àbá òrìfù bẹ́ẹ̀ náà láì wà náà sí. Àgbàlá Gabriel Àgbàlá Gabriel ẹ̀mẹ́ta mo pè ọ́ mi pè ọ́ fún kú mi pè ọ́ fárùn mo pè ọ́ fún òye ni mo pè ọ́ fún òye mo pè ọ́ fún àlàáfíà mo ń yẹ sinmi ilẹ̀ àìràn gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe dáadáa mo ń yẹ sinmi ilẹ̀ àìràn gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣàánú èèyàn mo ń yẹ sinmi ilẹ̀ àìràn gbogbo ẹnikẹ́ni tí bá ń dẹ̀sùn àṣírí bóyàn mo ń yẹ sinmi ilẹ̀ àìràn gbogbo ẹnikẹ́ni tí bá ń dúró tìyàn láyà dùnmùjà wá síyàwó Olúwa ní èrè dáadáa òun ìra láre o Àgbàlá Olódùmarè ó sọ lẹ́san rẹ̀ látara Muyideen kú ètí ti ń sọ àbáwọn ni láyè sí àbá orífù bẹ́ẹ̀ náà láì wà nọ́ọ̀sì bí àwọn èèyàn bá kọ̀ tí wọ́n mọ dáadáa tí wọ́n Àgbàlá Gabriel ṣe ọba tó ní ẹ́ tó rán ẹ níṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí sẹ́ ọba tó ní ẹ́ tó rán ẹ níṣẹ́ ó máa ṣe é lẹ́san rẹ̀ Àgbàlá Gabriel ọba tó ní ẹ́ tó rán ẹ níṣẹ́ máa ṣe é lẹ́san dáadáa ọba tó ní ẹ́ tó rán ẹ níṣẹ́ máa dúró tì ẹ́ ọba tó ní ẹ́ tó fi ṣe ẹ̀rọ rẹ̀ máa kún ẹ lọ́wọ́ ilé tọ́lọ́hún ọ̀báwọ́ kò sí ẹ̀dá náà tó lè wo àlọ́rọ̀ ẹ̀sìn kọ́ nìyí tá a bá dórí ọ̀rọ̀ ẹ̀sìn máa fálù Islam bẹ́tà kìrìsìtẹ́nì àmì ìta sọ kí n sọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dẹ gbọ́dọ̀ dájà lọ́dún ẹ̀ torí ẹ̀ bá pé àfa àtòrí ẹ̀ bá pé tó bá fẹ́ ṣe wá sí yọ Emmanuel good luck Emmanuel ọ̀rẹ́ mi mọ̀ rẹ̀ àkójọ mẹ́ta ọ̀rọ̀ ẹ̀sìn ọgbọ́dọ̀ dájà lẹ̀ ẹ̀sìn kọ́ ló pa Muyideen àtàgbàlá Gabriel pọ̀ ọ̀rọ̀ àánú ọjọ́ tí Àgbàlá Gabriel dẹ̀ rí Muyideen ni máa pé pásítọ̀ ni Muyideen rí pé kírísítẹ́nì ni Muyideen rí pé kì í ṣàfà Muyideen rí pé kì í ṣe màmú kí lè ń sábò sí wèrè sí ọjà tí Muyideen ti ń tajà ṣé kò sí mọ́sáàsì bẹ̀ ni ṣé ìyàfà ẹ̀ kọjá lọ́jà yẹn ni àdúgbò tí Muyideen gbé ṣé kò sí mọ́sáàsì bẹ̀ ni ẹ̀yà alábòsíà ókè lọ́jọ́ tí Muyideen lọ bá Àgbàlá Gabriel ṣé mọ́sáàsì ni Muyideen bá Àgbàlá Gabriel ni ṣé bó rí pé pásítọ̀ ni ṣé bó rí pé ṣọ́ọ̀ṣì ló ń lọ bá kí ló tí ò rí fáàsì kọ padà ṣàgbàlá fòkun mú ni inú mi ní ìpẹ́ ló ti wọ 40 years ṣe ọmọ 40 ọdún gbogbo tó bá ṣe tó ti inú ẹ̀ wá ni ọkọjá pé wọ́n fọ́ọ̀sì ẹ̀
ẹ̀yin àfa àkẹ́tẹ́ sọ pé àgbàlá tẹ̀ wọnú kìrìsìtẹ́nì níbo ló ti tàn ewúrẹ́ ni Muyideen ní àbẹ́díẹ̀ Àgbàlá Gabriel wá dẹ ọwọ́ dẹ́gbàdé lẹ̀ pé kú dey play àbí sí Àgbàlá Gabriel ni ọwọ́ amú èrì dání ilé tẹ̀wọ̀n sọ́ọ̀sì kẹ́ ẹni afẹ́ Muyideen ṣé èrì ló fi tẹ̀wọ̀n sọ́ọ̀sì ẹnu kóńdí àbòsí ẹ kóńdí rọ tí dídìrín òpònú yín bá rojú ẹ mọ́rò pé dídìrín la wa ọpọlọ tí ń bẹ lórí tí a ju ti ń lọ ọpọlọ tí àbòsí lẹ fi ń ṣe ni ẹ má líìkì àbá Saheed Shittu mọ gúrúùpù yín Saheed Shittu ọba ń ṣe gbogbo ìta ìgbé kiri nǹkan jẹ anybody aláìníròònù aláìláròjinlẹ̀ ọ̀dàlẹ̀ yẹn bí yín náà ní ọ̀jẹ̀ kò sórí yín bẹ́ẹ̀ ti lulẹ̀ kí mo láti ṣe ẹ ti lulẹ̀ torí náà gbogbo ẹ̀yin àfa àtẹ̀ ń pè mí lábẹ́ aṣọ mo ti sọ fún yẹn ẹ̀rọ ogun ẹ̀ṣẹ̀ o kámúfì àti kọ̀nílà tí ń gálàbá tí fi àtúnkẹ̀ síra mi níbi sínú láì tẹ́ ẹ bá pé gba lọ́nà ẹgba lórí àbòsí tẹ̀wẹ̀ ẹ̀ máa lulẹ̀ ni. ẹ̀yin obìnrin tẹ̀dẹ̀ fitimáìsì Àgbàlá Gabriel ọ̀rọ̀ yín ti yé mi àwọn obìnrin kan wà tí ẹ bá ti nífẹ̀ẹ́ ọkùnrin tọkùnrin yóò bá ta sí wọn wọ́n máa fẹ́ bà ló kọjá ni ẹnìkan béèrè àkáǹtì nẹ́bà wa lórí ọ̀rọ̀ mọ́sáàsì lójú píǹtì ẹ̀ Emmanuel mi ṣé Emmanuel wà pẹ̀lú wa ẹ kún díẹ̀ ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ lè jẹ́ nígbà tá a sọ pé kódà kí mùsùlùmí ọmọ ẹgbòrò lọ́wọ́ kìrìsìtẹ́nì alukurani ni mọ́sálẹ̀dí yukiridu lákọ́dọ̀ ní asana tálẹ̀ tí ó yẹ ọlọ́run lówó tí ó ṣe dáadáa síbi ìtọ́lọ́run ẹni kurani tó ní alijasa olùsáìlà linsan ó di méjì alukọ́ tó wá tó ní mọ́jà bí asana tí ń fàlà wá sínú àmùsálìyà kò sí dífẹ́rẹ́nsì láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì nípa àánú. ẹ̀yin náà dẹ̀ mọ̀ àbòsílẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ̀dẹ̀ ti lulẹ̀ níjẹta Àgbàlá Gabriel tó ṣàánú ó tún ṣàánú fárákùnrin kan ojú ọmọ rẹ̀ ò rí na ọmọ rẹ̀ ò lè sọ̀rọ̀ ọmọ rẹ̀ ò lè rìn gbogbo yìí náà lẹ ríru rẹ̀ mo sọ mo ní irú Muyideen ní kù ń gbòòrò ẹ̀yin àfa ẹ̀yin náà bọ́ gbòòrò ẹ̀yin obìnrin tẹ́ kóra yín jọ tẹ́ ń ṣàbòsí ẹ bọ́ gbòòrò ẹ̀yin náà lọ fa méjì jáde kárí social media kẹ́ ẹ nàrú ayé ẹ wò bẹ́ẹ̀ tí ẹ rí nǹkan kẹsàn ẹ mú dání báyìí kẹ́ ẹ jẹ́ ká yí ọ dà mọ̀ kẹ́ ẹ kàn fi lẹ kẹ́ ẹ lẹ pósítà rẹ̀ ti dáadáa Ọlọ́run ní dá wa láàmú gbogbo ẹ̀yin olóríire. Gbogbo àwọn àfáàyàn náà ti gbọ́ tẹ́nìkan ní bá tó pè mí lábẹ́ àti wòròwòrò máa gbé ẹlòmíín ṣe pé yóò sì náà lé ẹ̀ ṣé máa bá dúró di àbòsí ni ta ni Àgbàlá Gabriel ṣàánú fún tó ní ọmọ ìbọn ṣọ́ọ̀ṣì tí òrùjú mọ̀ ń dùn sí aláàjì ni Àgbàlá Gabriel lọ bá bàbá parí ilé wọn kọ́ lọ́n jẹ́ mi bàbá náà gùn. Àgbàlá Gabriel òun ló bá tí Olújùmọ̀ dùn sí parí ilé wọn ẹjọ́ máa bá mi kà á nínú àwọn tíátà yẹn tí ìdí ẹ̀ ṣe ṣọ́ọ̀ṣì l'Àgbàlá Gabriel kọ́lé wọn sí ẹ máa bá ń kẹ́ ẹ máa bá ń táìpù wọn kí n máa pè jáde. kí lẹ́ẹ̀ máa ṣàbòsí sí ẹjọ́ máa bá ń kà á láwọn tí ì ṣe pé ṣọ́ọ̀ṣì l'Àgbàlá Gabriel kọ́lé wọn sí tí a ti ń bá lé lọ tẹ́lẹ̀ tó bá wọn parí ẹ̀ kí ló dé tí o kọ́ ra lẹ̀ fún wọn létí ṣọ́ọ̀ṣì níjọ́ tí ń kọ́ ti Muyideen ṣé Muyideen ló gọ́bù bọ̀dá yín tẹ́ lọ́sọ̀nù tẹ́ rí e ṣókòwò ilé pọ́bọ́ tí ni
Ọlọ́run ní dá wa láàmú kéèyàn má pè mí lábí aṣọ mi ìsalábòsí àfa o ebi ọ̀dẹ̀ pa mímì yóò ìkànnì olóòórùn làáfà èmi lolóòórùn jàlábíà tó ń wò lọ́rùn mi ọgbọ́ 110,000 ni wọ́n ń tà ìyá àbẹjọ ọmọ aráyé le ẹ̀mí yóò gún àbúrò ní sẹ́yìn Àgbàlá Gabriel lọ parí ilé rẹ̀ parí olódó Àgbàlá Gabriel lọ parí ilé rẹ̀ tí gbogbo wa rí ọmọ parí olódó kan ọbí Àgbàlá Gabriel ó tún travel tó wà ní outside country báyìí kí lè fa kí ẹ bá bò ṣiṣẹ́ torí náà yé èèyàn ọ̀rọ̀ nípa mọ́ṣáláṣí wa mo mọ̀ọ́mọ̀ sinmi díẹ̀ tá a sọ̀rọ̀ mọ́ṣáláṣí yẹn ni lórí blaster tá a wà àti window tá a fẹ́ ṣe ẹ rí i pé 750,000 wà láì lówó kù $750,000 lówó tá a ní ìdínkù bí Nàìjíríà ṣe rí ló jẹ́ kẹ́mi náà sinmi díẹ̀ ìyá wa kan Bọ́sẹ̀dé wọ́n ti fún wa ní 10,000 nísìnyí a ní ìdínkù lọ́wọ́ ẹ̀yin èèyàn pẹ̀lú mọ́sáàsì bẹ́ẹ̀ ni mèsì fún mi lọ́la wọ́n lára pásítọ̀ ni Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel wọ́n lára ẹ̀ ní kọ̀dẹ̀ ní anybody yọ́ mọ̀ ṣe tí àwọn mùsùlùmí ìfáìtì ẹ̀ ó ń fún ọ níwọ̀n sí mọ́sáàsì ó ń ṣe tiẹ̀ lọ àánú nídẹ̀ ń ṣe kò sì ní sànú ẹnìkan kó wá sọ pé dandan kọ́ mọ̀ bọ̀ ṣọ́ọ̀ṣì ẹ wá ń ṣe lára òsì gbogbo ẹ̀yin olóríire lórí ọ̀rọ̀ mọ́sáàsì wa 750,000 ìlówó tá a ní ìdínkù wàláhì tàláhì Mr. Emmanuel ó ní kí n kọ nọ́mbà mi nọ́mbà rẹ̀ ẹ̀yà àdúmí ẹ̀ bá ń táìpù nọ́mbà MTN nọ́mbà mi ẹ̀ bá mi táìpù ẹ̀. I need the 750,000 pẹ̀lú ògo tọ́lọ̀ ìyá wa Abọ́sẹ̀dé wọ́n ti fún wa ní 10,000 ní ìsìn alátìyẹn ti wọlé kẹ́ni kankan ní yọmọ pẹ̀mí lábẹ́ aṣọ èmi ìsalábòsí o ẹ gbọ́ mo dẹ̀ tún wí àárín ayé la wà yìí ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la o ẹ̀ ló Àgbàlá Gabriel Aláàjì Kọ́mọdún láti gbọ̀rọ̀ Muyideen ti bẹ̀rẹ̀ yìí wàláhì tàláhì Rabbul Kaaba èmi àtàgbàlá Gabriel àjọ sí ẹ̀ ló. ìdẹ̀rí Àgbàlá Gabriel rí kọjá kiri ní live ní social media. àmọ́ arágbèsè rẹ̀ ṣé ká wá dọwọ́ bò tó ọ̀rọ̀ mọ́lẹ̀ ni èmi ò lè ṣe é tẹ́mi náà bá jẹ́ mo ṣe jẹ́ àfáì kọ́nà wá kára pé kéèyàn ráàánú gbà látọ̀dọ̀ mi ìbá jẹ́ mùsùlùmí ìbá jẹ́ kìrìsìtẹ́nì kó wá dẹ́rù tí Muyideen dẹ́wò f'Àgbàlá Gabriel fún mi sọ máa tẹ́ mi lọ́rùn sí ọ̀tẹ́wọ̀ náà lọ́rùn sínú tí náà ó dùn sí ìkànnì. ọ̀yà ẹ̀jọ̀ donation for mosque gbogbo ẹ̀yọ́ nínú ọlọ́rẹ́ owó náà ti kù 740 àti rí 10,000 kan ní sínú 750 ó ti kù 740 ó ti kù 740 ọlọ́run ní rẹ̀ ní kọ̀ọ̀kan yín láàrin ọlá àpọ̀lá àlùkùránì ọlọ́run wọlé abọ́lọ́run ṣe tó gbogbo apáta ní jábọ́ gbogbo oore tá a ṣe tí ó dàbámọ̀ burú nínú ayé wa kò ní rọrùn fún wa láti ṣe gbogbo ìta bá ti ń ṣe àdúró tí ọlọ́run máa wà pẹ̀lú wa ẹ sájà máa ṣe dáadáa béèyàn ọ̀sán ọlọ́run ọ̀sán wàláì alukùránì olúwa ní inna Allaha la yudi'u
ájírà ni mùsùlùmí olúwa ní gbogbo ẹni tó bá ṣe dáadáa ládàá rẹ̀ mi ò ní rá láre inna Allaha la yudi'u ájírà ni mùsùlùmí olúwa ní gbogbo ẹni tó bá ṣe dáadáa òun ọlọ́run ò ní rá ládé onítàn láre àní waste gift yẹ olúwa ọlọ́run ní dìnnà rẹ̀ àtẹ̀yìn àtẹ̀mí ọlọ́run ní dìnnà wa èyí táwọn náà ṣe mí ìrètí ẹ̀sẹ̀ lọ́dún ẹnìkan àfọ̀dọ́ ọlọ́run torí mo mọ̀ yìí pé láàrin Múdí àtàgbàlá Gabriel ẹnìkan pè mí ní àfà ṣẹ̀dẹ̀ wádìí ọ̀rọ̀ ìdí àdàmìnà dèdèrè ní ọ́ni kí ni lọ láàrin Múdí àtàgbàlá Gabriel tẹ́nibọ́dì ó kún wọn mọ̀ ní social media àfẹ́ntí ọ̀bà sí láì ní social media yìí sọ̀rọ̀ wọn bò ní ẹni tó gàrí ọmọ mú kí ọgbọ̀dá Muyideen bí tẹ̀gbẹ́ tábúrò bí tọmọ ìyá èmi ìṣẹ́gbẹ́ Muyideen ní o gbọ̀dá èmi fírífírí ọjọ́ orí wọn àtàkọ́ bí mi gẹ́gẹ́ dàrú mi ìṣẹ́gbẹ́ ìlàjì náà fẹ́ Muyideen ní wo mo máa jẹ tó dààmú ni mi máa sọ mẹ́kẹ́ torí pé ọmọ jẹ fine boy yìí sí fine boy ọyọ ẹjọ kò jù bẹ́ẹ̀ yẹn lọ gbogbo ẹ̀yin olóríire ẹjẹ àjọ kún Ọlọ́run lọ́wọ́ 740,000 inú 750 àti 10,000 báyìí ó kù 740 740,000 ọlọ́lá ó ṣàánú rẹ̀ ooo ọlọ́lá ó ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ṣàánú èèyàn ọlọ́lá ó ẹ má bá ní share ẹ má bá ní like ọlọ́lá ó ṣàánú rẹ̀ o ọlọ́lá ó ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń ṣàánú èèyàn ọlọ́lá ó ṣàánú rẹ̀ o ọlọ́lá ó ṣàánú rẹ̀ o ọlọ́lá ó ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń ṣàánú èèyàn àfáwọn oníbẹ̀bẹ̀ yẹn ó yẹ jí àwọn yòókù yín ẹ ṣàlùwàlá máa parí prógámù sí àní prayer ọlọ́lá ó ṣàtìrọ̀ mi ságẹ́ta ọlọ́lá ó ṣàánú rẹ̀ o ọlọ́lá ó ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ṣàánú èèyàn ọlọ́lá ó ṣàánú rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lọ́pàá Muyideen àtàgbàlá Gabriel tó bá jẹ́ pọ́rọ̀ ẹ̀sìn ni ọ̀tọ̀ ní bá a ṣe bá wọn treat ẹ̀ àmọ́ it's not ọ̀rọ̀ ẹ̀sìn it's not religion case it's not religion case at all pàápàá torí náà gbogbo wọn náà tí wọn náà bá fẹ́ kún ìṣẹ̀lẹ̀ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bá inshallah tí màá round up ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó kù 15 minutes ẹ jẹ́ ká gba ìpè wọlé ẹ jẹ́ ká gba kọ́ àgbè pé ó ẹ jẹ́ àgbà kọ́ nọ́mbà tá a lè pè sí bóyá ní direct ọwọ́ sáà ẹ jẹ́ kí n pín tiẹ̀ ẹ jẹ́ ká gba kọ́ wọlé. nọ́mbà tá a lè pè sí 070 83 92 87 78 ẹ̀tẹ̀ yìí ẹ lè pè wọlé kódà lè tún pè WhatsApp ẹ̀ mo fẹ́ ká gba kọ́ mélòó kan lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ bá lè pè wọlé ẹ̀tẹ̀ yẹn lè pè wọlé ẹ lè pè WhatsApp ẹ̀ ẹ lè pè direct call rẹ̀ yẹ́tẹ̀ yẹn ni o tẹ́ bá pè MTN yẹn ní ìsinmi lè gbé o ẹ tó náà bá ní gbólóhùn kàbí méjì tó lè bá ní sọ lérí ọ̀rọ̀ yìí ọlọ́lá ó ṣàánú rẹ̀ o
ọlọ́lá ò ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń ṣàánú èèyàn ọlọ́lá ò ṣàánú rẹ̀ o ẹni tí ó gbà kó gbà o ẹni tí ó kọ̀ kó kọ̀ ọlọ́run dálé rẹ̀ méjèèjì ẹni tí ó gbà kó gbà o ọlọ́lá ò ṣàánú rẹ̀ o ọlọ́lá ò ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń ṣàánú èèyàn inshallah gbogbo ẹni tí ọlọ́run bá kú lọ́wọ́ tó náà fẹ́ kó sí ọlọ́run lọ́wọ́ ètò náà ti ń lọ sí round up nìyẹn tóra tó láwọn sẹ́mìtì afẹ́ ṣe ọlọ́run ní fi wá sílẹ̀ ẹ kú onídìí àbòsí o wàláì mi ì lè sọpọ́ọ̀tì yín o mi ì dẹ̀ lè fògùn sọpọ́ọ̀tì yín àtọ̀ mo kí àfáàrí sálà àbúrò ní ṣe láéláé àánú ọlọ́ba ilé ẹbọ kan yóò balẹ̀ aláṣẹ pé aláṣẹ jìnnà àbòsí ò lérè o pàápàá àbòsí ò lérè gbogbo ọ̀nà tó bá fẹ́ kó iṣẹ́ ọlọ́run lọ́wọ́ orí dídá sí tọlọ́run ńlá wà yìí orí dídá sí tọlọ́run ńlá wà yìí lórí ọ̀rọ̀ mọ́sáàsì wa ó yẹ ká ti blasta rẹ̀ tán ẹnìkan ti ẹ̀ pè mí ní ṣé lánàá náà ni àáfàá mi bo mọ́sáàsì dé mu ní à bí nàìjíríà mọ̀ ṣe rí ni kọ́dà àti ìbẹ̀rẹ̀ blasta torí blasta mọ́sáàsì pẹ̀lú ibi tọ́lọ́run bá ní bá déhùn àfẹ́kọ́jẹ́ pé àṣebì kan yọ wà kùbì kan ká sì blasta rẹ̀ tán ká kó gíláàsì sí ni àwọn stéèjì ta nílẹ̀ akànfi búùkù kalẹ̀ ni abúùkù símẹ́ǹtì adẹ̀tò fún oní táìsì oní gíláàsì àfúnpò náà lówó kọ́lọ́wọ́ lákùnlá kọ́ san ẹnì kọ̀ọ̀kan wa lẹ́sùn olóore gbogbo ẹ̀yin tẹ́ ẹ tó kún wa lọ́wọ́ Olódùmarè alágbára ò ní fílẹ̀ ọlá àbọ́lọ̀ ṣètò nú ọlá rẹ̀ Emmanuel mo ti tẹ́sì nọ́mbà mi yẹn 080 33 82 33 47 080 33 82 33 47 hotline mi nìyẹn WhatsApp yẹn ní hotline mi àmì ẹ̀ lè pè báyìí ṣé Emmanuel ti gbọ́ Emmanuel mo ti pè sọ ti gbọ́ 080 33 82 33 47 ṣé Emmanuel ti gbọ́ nọ́mbà yẹn Emmanuel MTN line mi nìyẹn so ti rí yes ọlọ́run lè fi wá sílẹ̀ ọlá àpọ̀lá àlùkùrẹ́ àná gbogbo ẹni tẹ́ ń kún ọlọ́run lọ́wọ́ lára wa aburú ò ní ṣe yín o àbọ̀ ọlọ́run bá ń dájú lórí yín gbogbo ẹ̀yin aláàánú gbogbo ayé lọ́nà kan sọ́nà kejì ọlọ́run ní ra yín láre gbogbo ẹni tí ọ̀gbádùn tá a mà tẹni tá a mọ̀ ọlọ́run bá ní fún ọ lálàáfíà gbogbo àwọn olóore wa ọlọ́run bá ní ṣe dáadáa fún wọn ọlá àbọ́lọ̀ ṣe tó nu ọlá rẹ̀ ọlá agbára rẹ̀ ọlá masha Allah la quwwata illa billah lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ló ń lé lálejò tá à ń ṣe dáadáa lọ́tún lọ́sì fẹ́ni tẹ́ mà tẹni tẹ́ mọ̀ ọlọ́run má jẹ́ dúlù sí o gbogbo ẹni tó ti gan ọlọ́run má jẹ́ wọn jábọ́ gbogbo ẹni tí ò tí ì gan ọlọ́run bá ní gbóǹkálùkù ga gbogbo tí ń jẹ́dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan ọlọ́run kó bá ní sọ́dún dùnú gbogbo tó ta kókó nú ayé ẹnì kọ̀ọ̀kan ọlọ́run bá mi tú ọlọ́run olóòrù táwọn ọlọ́run máa tú ọlọ́run olóòrù àlàmísì mọ́júmọ́ jímọ̀ gbogbo tó ta kókó nú ayé ẹnì kọ̀ọ̀kan ọlọ́run máa tú ọlọ́run jẹ́ ọmọ di tútú kọ́ ọmọ di tútú èyí tó ọlọ́run ti tú ọlọ́run méjì tó ta kókó mọ́ èyí tó ti tú nú ayé wa tó ti dìdùnú tó ti dayọ̀ ọlọ́run méjì tó ta kókó mọ́ ọlá bismillahir rahmanir rahim Allahumma ata amartana
سمعتنا بدعائك ووعدتنا بإجابتك وقد دعوناك ربنا كما أمرتنا فاجبنا كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون والصلاة والسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته